ẹ ti kò dédé àsìkò yìí ní gbogbo tọwọ́jà ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV ṣe bẹ́ẹ̀ tó dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀ ìjà ìsì àti mọ̀ gbé níbẹ̀ àti mọ̀ fi tó yín létí àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire kí ló ń ta mọ̀ ìjà ìsì báyìí tásùjọ́ mọ̀ yànnà tá ọjọ́ mọ̀ gbé yẹ̀wò gan-an òun náà ní bí ìyá ọ̀ṣà ti ṣe jáde wá báyìí ó sáàrin àwọn ọmọ ẹgbẹ́ Union NURTW ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán kan tó gba ojú òpó ayélujára TikTok kan ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún pé ṣebí lákò ìṣèjọba Alhaji Musiliu Ayinde MC Oluomo ó ní ṣe bí àwọn àti Tafa Sego náà ni wọ́n jọ ṣe bẹ́ẹ̀ ni wọ́n jọ ṣe ìṣèjọba ọ̀hún lẹ́yìn tí Tafa Sego sì jẹ́ àkápò fún ó tẹ̀síwájú ó jẹ́ kó di mímọ̀ pé MC Oluomo náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń bọ́ náà tẹ́lu ìṣèjọba rẹ̀ nígbà náà lọ́hùn báyìí pé ìṣèjọba rẹ̀ ò dá wọn ní ipò òkèbí kò bá kùnà ẹ̀yẹ òkèbí ẹ̀yẹ ó ní fẹ̀kọ̀ntẹ́lẹ̀ rí kò sí ohun tí èèyàn bá ṣe lójú ọmọ aráyé tó mọ̀ ṣe o ó ní bákan náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n bọ́ náà tẹ́lu ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu bákan náà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti bu ẹnu àtẹ́lu ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú ó tún wá ṣe bẹ́ẹ̀ ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí bí wọ́n ti ṣe fi Talo Skibo jẹ oyè kan lóṣòdì látàrí bó ti ṣe jẹ́ pé ṣe ni ìyá rẹ̀ gbé wá tí kì í ṣe ọmọ Òṣòdì rárá àti rárá ẹ wo ọ̀rọ̀ náà ṣe bẹ́ẹ̀ ọgbẹ́nu tán ò lè kínka ó pàkàṣọ ẹ bá mọ̀ wọn kò fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹjẹ kájọ gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ gbogbo bíkíbi tẹ́ bá wà tẹ́ bá ti ń gbọ́ wá mo fẹ́ kí fídíò yìí kó lọ káàkiri àgbáyé ẹ ṣé gan nígbà tí Olúọmọ tó jẹ́ branch chairman tó jẹ́ state chairman ṣebóun pẹ̀lú Tafa Sego lọ́jọ́ ṣe ṣebí Tafa Sego ní tẹ́ṣọ́ra gbogbo yín wá jáde ń ṣe wá ní Olúọmọ ò ṣe dáadáa nígbà tó wà níjọba tiẹ̀ ò ṣe dáadáa èmi ò tiẹ̀ bá yín sọ gbogbo ń pa yẹn kò sẹ́ni tó máa ń ṣe dáadáa lójú ọmọ aráyé Tinubu náà ẹ ti ní kò ṣe dáadáa ń sìn nígbà tí kíná ti ń pè president wa àti dọ́nà wà ń bẹ̀ kò ṣe dáadáa nígbà tí gbogbo Sanwó-Olú ẹ ti sọ ti Sanwó-Olú náà ẹ ní kò ṣe dáadáa ẹ nígbà Táńbọ̀dé wà ń bẹ̀ ó ṣe dáadáa so nísìnyí ẹ wá ní ẹ fi Talo jẹ gbogbo junction tó gbogbo Òṣòdì pátápátá ṣebí níjọ́ yẹn à ń sọ fún Oluomo pé Alábọ̀dé ti wọlé ó ní Talo lè ṣe nǹkan kan mo kí gbogbo ẹ̀yin tẹ́ ṣe Sego Nation lóṣòdì o àtàwọn tó ń bó Oluomo jẹ tó ń bá a mu tó ń lọ jókòó tó ń ṣe Sego Nation orí Oluomo á dà fún gbogbo yín pátá orí Oluomo á dà fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ lọ jókòó tẹ́ ń ṣe Sego Nation tẹ́ sọ pé ẹ fa ọwọ́ Talo sókè Talo ń ṣe kinní kan Talo náà ò lè sọ pé òun náà fẹ́ bẹ́ sí Oluomo báwo ni Talo ṣe máa bẹ́ sí Oluomo Talo ń pìtàn pọ̀ ọmọ Òṣòdì lòun àwọn ò mọ̀ lọ́mọ Òṣòdì torí màmá ẹ̀ gbé wá láti Mushin gbogbo ẹnu ni mo fi ń sọ màmá Talo ó gbé Talo wá láti Mushin níjọ́ kìíní àná tó ń jà wọ́n ní kó padà sílé bàbá ẹ̀ ní Mushin ó lóun lọ sí skul lóṣòdì wọ́n gbé wá láti Mushin wọ́n mọ̀ gbà tí màmá ẹ̀ ń pọ̀n wọ́n gbé wá láti Mushin ó lè kàwé ní Òṣòdì lóòótọ́ o níbo nílé bàbá ẹ̀ lóṣòdì torí gbogbo yín ẹ̀ kàn sọ̀rọ̀ Talo ó dẹ̀ dùn mí fún ẹ o ṣọmọ pé wọn náà níjọ́ tí Olúọmọ pè wá táwa ṣọmọ pé lọ́rọ̀ tó fẹ́ sọ níjọ́ ẹ̀ tó Olúọmọ ní kó calm down kó gbàgbé kò yẹ kó rí bẹ́ẹ̀ o ó mà ṣe o àtobìnrin àtọkùnrin tẹ́lọ tẹ̀lé wọn lọ ṣe Sego Nation gbogbo ẹ̀yin tẹ́ jata Olúọmọ tẹ́ jẹ́kọ̀ ẹlẹ́dẹ̀ àdá fún mi. káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ lẹ́ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ àrígbọ́n nínú fọ́nrán ọ̀hún ó jẹ́ kó dé mímọ̀ ìpè ìfẹ́ kan tẹ́lẹ̀ rí òkò sí tẹ́yàn bá ṣe lójú ọmọ aráyé báyìí ò tó mọ̀ ṣe oníbàkan náà wọ́n bẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu bákan náà wọ́n bẹnu àtẹ́lu ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Èkó sì ti gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí gómìnà Ambode wọ́n ní sáà tí wọ́n ṣe bẹ́ẹ̀ ó dáa ju ti gómìnà Sanwó-Olú lọ ẹgbọ́n ṣe ká ní kò sí tẹ́yàn bá ṣe lójú ọmọ aráyé náà ló ṣokùnfà bí wọ́n ti ṣe ń gbẹnu àtẹ́lu ìṣèjọba Alhaji Musiliu Ayinde MC Oluomo bákan
náà ó mẹ́nubà bí Talo Skibo ṣe jẹ́ ọmọ Òṣòdì tó ṣe jẹ́ pé wọ́n gbé wá ní tó báwo lọ́rọ̀ náà ṣe ilé tì ní báwo lẹ ṣe rí sí ìyàwó gan-an ló kọ sí yín ẹ bá yàgbé láti bá fi èrò tí yín náà sọ̀rọ̀ sábàlá rí sí ìyẹn comment section bákan náà kẹbà aláìkẹkẹ sì bá ṣe kẹbi sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́ ẹ ṣe fún wò àti gbígbọ́ tí ẹ̀ ń bọ̀ wá ó tún máa bá yín pàdé nígbà míì lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.